Ẹ kú dédé àsìkò yìí èèyàn wa nílé lóko àti lẹ́yìn òdì ṣàṣemọ̀ pé bá ṣe ń lọ ìgboro ayé làwọn máa ń mọ́ wá fún yín. Ìkànnì tó rí yìí níbi tí Mandy Kiss kẹnu bọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ sí ní sunkún tó ń wa ẹkún mu wọ̀rọ̀wọ̀rọ̀. Mandy Kiss ló kẹnu bọ̀rọ̀ tó ní òun bẹ̀rẹ̀ sí ní kábàámọ̀ látìgbà tí wọ́n ti fún òun ní àmọ̀ràn tí ó sì ti gba àmọ̀ràn tí wọ́n fún òun yìí àti bí ayé òun ti bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ tí ayé òun ti bẹ̀rẹ̀ sí ní polúkúrúmuṣu tí kò sì sí ọ̀nà àbáyọ fún òun mọ́. Ó ní láti ọdún tí wọ́n ti gba òun lámọ̀ràn pé kí òun lè wà nínú fíìmù eléyìí tí wọ́n fẹ́ ṣe lọ́dún náà lọ́hùn náà ni ayé òun ti bẹ̀rẹ̀ sí ní dojúrù. Wá ní pé àṣìṣe ńlá tí òun ṣe jù láyé òun ni wípé òun gbà láti gba àmọ̀ràn lọ́wọ́ àwọn ènìyàn kan tí wọ́n fún òun lámọ̀ràn ní àsìkò tí wọ́n ní kí òun máa bọ̀ kí òun wá bá wọn ṣeré papọ̀ gẹ́gẹ́ bí ti àwárí gbọ́ àti ta àríkà o. Wọ́n ní wípé Tóyìn Abraham gangan ni Mandy Kiss ń bá wí ṣùgbọ́n àìtí ìríbi fi ìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ Tóyìn Abraham ló ń bá wí ṣùgbọ́n tí ọ̀pẹ́ gbàgbé ṣe mọ̀ wípé Mandy Kiss kópa nínú àwọn fíìmù Tóyìn Abraham ní ọdún bíi mélòó kan sẹ́yìn. Ó wá ní pé nígbà tí wọ́n gbọ́ kóun máa bọ̀ wá kópa nínú eré ọ̀hún kóun kọ́kọ́ rúkú bí ayé òun tiẹ̀ ti dáa bí òun ti débi ọ̀la ní tí òun mọ̀ pé ibi tí ayé òun ti bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ bọ̀ rèé. Nígbà tí òun dé location ó ní àwọn tí wọ́n wà ń bẹ́ẹ̀ tó bíi 15 nígbà tí wọ́n pe òun pé kóun máa bọ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ kò bá kò gbé sí òun tí wọ́n sì tún fi eléyìí tó máa fi la òun lọ́yẹ̀ pẹ̀lú àmọ̀ràn wípé kí òun fi gbogbo àwọn content abẹ́ okó àti abẹ́ tí òun máa ń sọ káàkiri wọn ní pé kí òun fi ọ̀rọ̀ okó àtọ̀bọ̀ sílẹ̀ ṣùgbọ́n ó ní pé ní kété tí òun ti fi sílẹ̀ báyìí láyé òun ti bẹ̀rẹ̀ sí ní di ìdàkúdà o torí pé ní àlejò tí wọ́n gba òun lámọ̀ràn yìí ó dé òun sun ẹkún ojú òun fẹ́ yọ bọ́lẹ̀ tó jẹ́ pé tóun ti fi irú àwọn sọkúsọ báyìí sílẹ̀ òun ni ayé òun ò ti lójútùú wọn ti di àsìkò yìí kódà ó ní wípé àwọn nǹkan tó jẹ́ wípé ohun tí ò tiẹ̀ lọ fún rárá òun ò lówó tóun lè fi rà á mọ́ tí ayé òun ti bẹ̀rẹ̀ sí ní da ojúrú. Bẹ́ẹ̀ náà ni Mandy Kiss bẹ̀rẹ̀ sí ní wa ẹkún mu yọ̀bọ̀yọ̀bọ̀ bí ó ṣe ń sọ ọ̀rọ̀ ọ̀hún ṣùgbọ́n jẹ́ ká wọnú comment section lọ kí a bẹ̀rẹ̀ sí ní wò ó bí àwọn ènìyàn ṣe fi àwílé tiwọn síbẹ̀. Bukola Martins ó ní na who advise you make mistake dem for leave you at least by now maybe big boys go don use you. Pé tó bá gbé àwọn ọ̀gbálámọ̀ràn ni ó ṣeé ṣe kí wọ́n ti ní sẹ́wọ̀n pé Mandy Kiss ló máa ń pè rẹ̀ ní president àwọn olóṣó níbi ọdún bíi mélòó kan sẹ́yìn ṣùgbọ́n wọ́n ní ẹnìkan Olú Adébáyọ̀ Olúwaṣeun ló ní bloggers wọn ní kò dárúkọ o ṣùgbọ́n tí ẹ bá lọ rè gbé ọpọlọ kalẹ̀ ẹ mọ̀ wípé Tóyìn Àìmàkù Tóyìn Abraham òun ni arábìnrin ọ̀hún òun ló kọjú ọ̀rọ̀ sí o. Bẹ́ẹ̀ ni ẹnìkan sọ wípé ọ̀rọ̀ yìí wọ́n ní ó rọrùn bàjẹ́ nǹkan ẹ̀kan tó kàn nílò ní pé kí ó padà síbi iṣẹ́ àárọ̀ rẹ̀ tó mú lọ́kùnkúndùn kí ó sì bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ máa tún máa jẹ owó rẹ̀ lọ. Tí àwọn kan sì sọ pé kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí wípé ó ṣeé ṣe kí wọ́n ti lò ó fún àjò ọ̀la àbí kí wọ́n ti fi ṣẹ́ṣò tí ó jẹ́ pé wọ́n ní Tóyìn Abraham nígbà tí ó ti ní pé kí ó fi eléyìí sílẹ̀ ṣèbó yẹ kí ó wá ọ̀nà míì fún tí yóò máa tọ̀ tí ayé rẹ̀ kò fi ní padà dé rúdurùdu ni. Ó náà lánàá ká mú wá fún ibi gbàgbó ṣe ń lọ lórí ẹ̀rọ ayélujára lọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú